مدرسة الصراط تهدي الأمة على هدى الكتاب ثم السنة مدرسة الصراط تهدي الأمة على هدى الكتاب ثم السنة تحيي بهدي الخالق الرجال كذاك تهدي للهدى الأطفال مدرسة الصراط تهدي الأمة على هدى الكتاب ثم السنة تجعلنا نقرأ آية ذكر قراءة تنيل جمع أجري. الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa, ọba tó tún fún wa láǹfààní mi láti tún pàdé níbi ìdánilẹ́kọ̀ọ́ at-tarbiyah fil Islam, níbi tá à ń ti máa ń ṣe àlàyé fúnra wa nípa àwọn ìlànà tẹ́sìn Islam mú wa pé ká máa gbé ìtọ́jú àti kíkọ́ àwọn ọmọ alẹ́kọ̀ọ́ gbà. a rí i pé eléyìí ó ń bẹ nínú àwọn kan tó ṣe pé mímọ̀ nípa wọn pàtàkì púpọ̀, nítorí pé ọmọ òun náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ fóbì. bọ́yá ṣáájú ká tó kú àti lẹ́yìn ìgbà tá a bá sí má, orí kékeré sì kọ́ lọ́lọ́wọ́n bá ṣe fún gbogbo ẹni tó lọ́wọ́n bá fún lọ́mọ bí. Ọlọ́wọ́n bá Ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù, kó sí ọmọ oníkàlùkù alọ́mọ alálùbáríkà. lónìí a ṣàlàyé nípa oríṣi ọ̀nà márùn eléyìí tó wà fún kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́, eléyìí tó wà fún títún ọmọ ṣe. ìkíní, kejì, kẹta, kẹrin, karùn-ún rẹ̀ àwọn ojú ọ̀nà ẹni tó ṣe pé táwọn náà bá mọ̀ nípa wọn kò séyìí tí ò ṣe é fi tọ́ ọmọ, kò séyìí tí ò ṣe é fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. alákọ̀ọ́kọ́ òun náà ni at-tarbiyatu bil mulahadha, kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gbára ṣíṣe àkíyèsí. ẹni tó bímọ kò gbọ́dọ̀ sọ àsùnpìyè, kò gbọ́dọ̀ sọ àsùngbàgbé. a gbọ́dọ̀ lákèésí lórí àwọn ọmọ wa, nítorí pé téèyàn bá fi ọmọ sílẹ̀ pé bó bá ti lè ṣe ni kó máa ṣe, nítorí bá wù ú iná ni kó máa ṣe. eléyìí tó pọ̀ jù nínú àwọn ọmọ wọn à ní rìn lọ́nà tó dáa o, wọn ò sì ní ṣe tó dáa. wọ́n ń tọ́ ọmọ, wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, wọ́n tún máa kù síbi tí wọ́n kù sí. báwo wá lọ́mọ tá a ṣàkíyèsí rẹ̀? kí ni ń ṣe? kí ni ń ṣe? ta ni ń bá rìn? ta ni ń bò náà rìn? àlákíyèsí irú eléyìí fọ́mọ wa, ó súnmọ́ kọ́ ọmọ bàjẹ́, ó súnmọ́ ká pàdánù irú ọmọ bẹ́ẹ̀. ìkọ́mọlẹ́kọ̀ọ́ gbọ́nà sísàkíyèsí lára sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ló ti wá. anabi máa ń ṣàkíyèsí ntí àwọn èèyàn ń ṣe, látara bẹ́ẹ̀ ló ti máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. lápèjúwe ní ọjọ́ kan anabi sallallahu alayhi wa sallam
ó ń ṣe al-i'tikaf. ìyàwó rẹ̀ Sọfíyà ó wá bẹ̀ wò. ìgbà tí ìyàwó fẹ́ máa padà sílé, Ànábì wa bá jáde, wọ́n fẹ́ sìn díẹ̀. ó rí i pé Ànábì ń sin arábìnrin yìí lọ, ìní arákùnrin méjì kan nínú àwọn sàhábà ni wọ́n ti rí Ànábì tí ń bọ̀ pẹ̀lú obìnrin. rírí tí wọ́n rí Ànábì báyìí, wọ́n tẹsẹ̀ márìn. Ànábì wa ṣàkíyèsí pé wọ́n tẹsẹ̀ márìn. Ànábì ò dákẹ́. Ànábì ní ẹ dúró, ẹni tẹ́ rí mi pẹ̀lú rẹ̀ yìí innaha Sọfíyà. Sọfíyà ni ìyàwó mi. eléyìí ìpàkíyèsí ẹni ni lọ sídìí bó ti ṣe yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ olùdarí, olùkọ́ni lẹ́kọ̀ọ́, olùfinisọ́nà kó jẹ́ ẹni tó ní àkíyèsí. nítorí tí Ànábì sallallahu alaihi wasallam bá ní àwọn sàhábà mi ni, àwọn sàhábà mi ò lè ro èròkérò sí mi, à ń bọ̀sibọ́sí kí wọ́n sọ̀sọ́kùsọ nípa mi. ọ̀pọ̀lọpọ̀ ọrú àìlákàsíhùn òun náà ló máa ń bí aburú lẹ́yìn ọ̀rẹ́ yìí. yọ padà di pé ńgbà tí èèyàn bá rọ̀rọ̀ rẹ̀ sọmọ lẹ́nu, ọ̀rọ̀ burúkú ọba gborí ahọ́n wọn. bánabi tí wọ́n á sọ fún wa pé ká ṣọ́ra ká ṣe dáadáa yìí náà, ibi tẹ́mi pẹ̀lú lágbájá ká mọ́njọ́ ní sọ́dá ni. ọmọ èèyàn sọ, ọmọ èèyàn tó bú ọlọ, ọmọ èèyàn tó fẹnu wa rọ́ọ̀fù ń pa ẹlẹ́dàá rẹ̀, sẹ́yìn ní ọ̀hán ní sọ̀sọ́kùsọ ń pa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìbẹ́yìn gbọ́ bó ti ṣe jẹ́ pé àwọn kèfèrí láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ìwọ lójú rẹ̀ fa kìí ṣe pé bá a jíṣẹ́ fún ìwọ ẹni tó sọ pé Ọlọ́run sọ tírà kan kalẹ̀ fún ọ, innaka la majnun. àwọn fi Ọlọ́run búra pé wèrè ni ọ, yẹn ni pé àṣeyè méjì, àfọlọ́run búra ó dá wa lójú pé wèrè ni ọ. sáwọn eléyìí ni ọ̀hán ní sọ nǹkan mi. ìdínú ìfura lóògùn àgbà. olùkọ́ gbọ́dọ̀ nífura. àwọn ọmọ tá à ń rí tá à ń tọ́jú tẹ́ ẹ̀ bá nífura, ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n di olè ńlá tẹ́ ẹ̀ bá ti lè nífura. nítorí pé ọmọ tá a fura sí kó fa aago sọ́wọ́, àwọn ò sì ra aago kankan fún un. a fura sí pé bàtà tí ń wọ̀ yìí kọjọ́rú ìtawọ̀ ara fún un. a fura sí pé àwọ̀ ọ̀rá ń sẹ̀tì fọ́ọ̀mà yìí rí, ọmọ sì ń gbá ń sẹ̀tì ká. a fura sí pípé ọmọ yìí báyìí owó máa bẹ lápò rẹ̀ gbogbo gbà náà ni. bóni ti ń rówó tọba ya irú wọn tí wọn bá pè ní jàgùdà ńlá, olè ńlá, kò gbọdọ̀ yarú òbí rẹ̀ lẹ́nu. yẹnni kíkò tó kápẹ́ bímọ ẹ̀kan pọ́mọ́tì bọ́ba ṣe lè ṣe kọ́ máa ṣe. àìní àkíyèsí iná ní máa mú ọmọbìnrin tí ó fi di ọmọkọ́mọ, yóò ti wá rìn dé level tó ṣe pé no going back zone. gbaná lẹ́yìn òfurá yọ wá di pọ́ ọmọ ti bọ́, ọmọ ti dìdàkudà, ó ti dọmọ fáwọn míì. torí ẹni tí máa ń kọ̀ǹtró èèyàn ó ń lọ́gẹ́ èèyàn. ẹ̀yin ò ní kọ̀ǹtró kankan mọ́ lórí ọmọ, ẹ̀ ní ṣe kankan mọ́ lórí ẹ̀. so ṣé wàá sọ pé ẹ bímọ, ẹ bímọ, ẹ̀ ń kàn wú ọmọ ni. akramakumullah, tẹ́ ẹ bá ti lákèésí fọ́mọ ọmọ yín bìnrin wọn náà padà di pé dúdú la bí, ọmọ ń di pupa lójijì. kí ló dé tó di pé ojú ń di ojú Fanta, ẹsẹ̀ sì wà ń Coca-Cola level.
sẹ́wọ̀n kíkẹ́ tó fura yóò ti bo gbogbo ara tán ẹ̀yin náà dì mú kó sí ọmọ kan láyé tí ó máa bóra tí ó ní tìjú fún bàbá àtìyá rẹ̀ mọ́ torí ọmọ wò pé kí n lè já mọ́ ohun tó ń bọ̀rọ̀ ara òun débi tó ń bá dé yìí tẹ́ ẹ̀ sọ̀n kankan tó kí wọ́n á ní kò sí nǹkan kan tó ṣẹ́kù mọ́ ọmọ ń tọ́tọ̀ kú tọ́ sétè ọmọ ń wọ̀wọ̀ kú wọ̀ jáde ẹ̀ nífura ẹ̀ ń sọ pé ọmọ tí gbà bí ìgbà náà ni ó wo ìgbà ni ó tọ́ ìgbà ni ó pọ́n akramakumullah àsìkò ń bọ̀ tó ṣe pé ẹ̀yin tẹ̀ ń rẹ́rìn ẹ̀yin náà lè padà wá sunkún ọmọ tó ṣe pé ó ń jáde kìí tètè wọlé ẹ̀ sọ nǹkan kan pa rẹ̀ ẹ̀ kíyèsí tó bá jẹ́ obìnrin ni ó lè padà dẹni tó gbóyún wálé tó bá jẹ́ ọkùnrin ni ó lè padà dẹni táwọn kan wá yín wálé pọ̀ mọ́ yín fọ́mọ àwọn lóyún a gbọ́dọ̀ ní fura jàmáà ọmọ tá a bí tó ṣe pé àsìkò sọ̀láàtì kan ò tó rí kó jáde kó lọ sí mọ́ṣáláṣí àìní fura ni o tó bá ti ń wé ọmọ sí ọba ya kò sí ní tẹ́lẹ̀ bá ru wọn sọ tí wọ́n sì lọ so a gbọ́dọ̀ ní fura jàmáà ọ̀pọ̀ nínú àwọn ọmọ tí wọ́n dágbére fáwọn òbí wọn àwọn ń lọ sí school àwọn ń lọ sí ilé kéwú ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn òbí ní ìgbà tí wọ́n bá tó fura sí ó lè yé wọn pé láti bí ìgbà tó ti pẹ́ sẹ́yìn ọmọ wọn ò ti wá sí school mà ọmọ wọn ò ti délé kéwú mà tètè bá ti ní fura ọmọ bàjẹ́ tẹ́ bá wà ní fura ẹ láǹfààní àti máa bi ọmọ yín léèrè bàtẹ́ lọ sí school lónìí assignment wo ni wọ́n fún yín pé kẹ́sì wá lé kíni àti topic tí wọ́n treat fún yín school lónìí kódà kó ṣe pé èèyàn mọ èyí tí wọ́n kọ́ wọn gbogbo ọmọ tó bá ti mọ̀ pé tó ń bá délé bàbá mi màmá mi ò bí mi léèrè yóò rí dájú pé ó ń lọ sí school tó ẹ tún dán ọmọ wò kí bá ń fi lẹ́tà yìí bá mi fi jíṣẹ́ fún tíṣà rẹ̀ ẹ kàn kọ síbẹ̀ pé ẹ ń kí wọn pé wọ́n kú ìtọ́jú àwọn ọmọ yín finish mo sì ń fẹ́ pé ẹ̀yin náà sáìn rẹ̀ mo sì fẹ́ pé tó o bá mú lọ fún tíṣà rẹ̀ káwọn náà kó wọ́n fèsì sára àwé yìí láì jẹ́ pọ́ ọmọ máa ń tọ́ wà ń bẹ̀ pẹ̀lú eléyìí ẹ̀ tọ́rọ́ pọ̀lọpọ̀ òbí inú jẹ́ pé kìí sàwọn ló máa ń gbọ́ ọmọ wọn lọ sí school kìí sàwọn ló máa ń dá wọn padà kódà ń bẹ́ẹ̀ náà òbí tó yẹ pé tó bá ti gbọ́ ọmọdé school tó bá ti sọ̀kalẹ̀ lẹ́nu géètì school kò ní ma sọmọ wọ class àbí ọwọ class tọ́másì ti sọmọ míì kalẹ̀ kò ní dúró ń lọ sọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ máa bá erékeré kánù torí ẹ máa dán ọmọ yín wò ẹ ní fura torí kọ́ mọ́ bàjẹ́ pé ọmọ bàjẹ́ máa yín lọ́wọ́ ẹnìkan wọnú mọ́ṣáláṣí ńjọ́ kan pàtó wọnú mọ́ṣáláṣí ló bá lọ ṣe sọ̀láàtù rákà méjì tá a mọ̀ sí tahiyatul masjid gbà tó parí sọ̀láàtì wọ́n bá nàbì sallallahu alayhi wa sallam ọ̀sálámà sí ànábì dáhùn sálámà ànábì wa ni irji' fasalli fa innaka lam tusalli lọ tún sọ̀láàtì ṣe torí ó ti ṣe sọ̀láàtì arákùnrin yìí lọ tún ṣe ó tún padà wá sálámà anabi tún dáhùn sálámà wọ́n tún sọ fún pé irji' fasalli fa innaka lam tusalli lọ tún sọ̀láàtì ṣe torí ó ti ṣe sọ̀láàtì nígbà tó dórí ẹlẹ́kẹta arákùnrin sọ pé tọ́ èmi àwọn ọmọ sọ̀láàtì ṣe ju etí mò ń ṣe yìí lọ ẹ̀kọ́ mi mo lè yẹn ti máa ṣe sọ̀láàtì níta nílò ń bẹ ni pé bó lànà bí ṣe mọ̀ pé kò ti ṣe sọ̀láàtì sallallahu alayhi wa sallam ìfura ni ànábì ń ṣàkíyèsí bí ti ṣe ń ṣe sọ̀láàtì tó bẹ́ẹ̀ náà làwa náà a gbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn ọmọ wa a gbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn ọmọ wa so àkíyèsí téèyàn bá ti ń ṣe
ilé yẹn dàrú àwọn ọmọ èèyàn wọ́n máa ń padà ṣe dáadáa ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lákèésí nǹkan ti bàjẹ́ débi pé ẹni lè túnṣe mákẹ́ tó máa ti ń lọ nǹkan ti bàjẹ́ tayọ níta lè túnṣe kẹ́ tó máa ti ń lọ torí ẹ̀ a rí pé ìgbésí ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó kún fún ìmọ̀ ṣàkíyèsí àwọn mùsùlùmí ìmọ̀ ṣàkíyèsí kí ni wọ́n ń ṣe ìmọ̀ ṣàkíyèsí kí ni ń ṣe wọ́n nítorí pé ọlọ́run rán anabi sallallahu alayhi wa sallam kó lè bá fi wá mánà ni kó lè bá kọ́ wa láwọn tó dáa ká lè bá a máa ṣe kó sì ṣe àlàyé àwọn nǹkan tí ò dáa fún wa ká lè bá a jìnnà sí i báwo làwọn náà sì wá tọ́ ma wa pẹ̀lú àkíyèsí àkíyèsí ò lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ òbí sọ́mọ rẹ̀ tí ń tọ́ àyàfi látara kẹ́ ẹ má jìnnà sọ́mọ yín torí ẹni tá a fẹ́ ṣàkíyèsí rẹ̀ a lè tó kéèrè ṣàkíyèsí rẹ̀ ẹni jìnnà sọ́mọ yín ẹ sì jẹ́ ẹni tó sọ pé ẹ súnmọ́ ọmọ yín dáadáa níbi àti ràn lọ́wọ́ lórí báwo ló yẹ kí ìmánì rẹ̀ ó rí ẹ súnmọ́ dáadáa níbi àti ràn lọ́wọ́ lórí báwo ló ṣe yẹ kí ìmánì rẹ̀ ó rí ẹ̀yin ọmọ ṣàlàyé ẹ̀sìn fún ẹ mọ̀ kọ́ ní ntẹ́sìn mú wa tẹ́ bá ti wá rí nǹkan kan nínú nǹkan tí wọ́n ń ṣe láwùjọ tá a wà tó tako ẹ̀sìn tí ó sì yẹ ká bá mùsùlùmí ń bẹ ẹ mọ̀ á bi ọmọ yín léèrè kí ló rí sí nǹkan báyìí tọmọ bá fọ èsì tó dáa tó túmọ̀ sí pé alhamdulillah inú yẹn ó dùn ẹ kìn lẹ́yìn tọmọ bá sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi mo rò pé it's just our culture ó wá sọ pé even if it is our culture ó tako ẹ̀sìn wa ìwọ ọmọ tí culture bá tako ẹ̀sìn èwo ló rò pọ̀ yẹ ká fún lọ́lá so pẹ̀lú báyẹn ẹ rí i pé ẹ̀ ń ti ń bíldì àkídà tó dáa sínú ọkàn àti ara ọmọ yín ẹ ń lọ pẹ̀lú ọmọ lọ́nà tẹ́ bá rí eégún tí ń bọ̀ eégún wà nú ẹ̀kú tẹ́ bá ń bi ọmọ léèrè kí ló rí sílẹ̀ yìí lọ́mọ bá ní òun fìlì pé wọ́n máa ń ṣe nǹkan yẹn just to entertain people kì í máa ṣe common entertainment ọmọ ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ kan ni tẹ́ bá ti sọ débẹ̀ tọ́mọ bá ti dàgbà débi pé yóò lè gbọ́ yín yé yóò ní irú gbàgbọ́ o sẹ́yìn ọ̀ wá ṣàlàyé fún lọ́dọ̀ àwọn Yorùbá àwọn gbàgbọ́ pé mi máa gbé eégún ní jayé ogún so àwọn eégún tẹ̀ sì rí yẹn wọ́n yìí sára ayé àárọ̀ ọ̀run ni wọ́n ọmọ ìpè outcomes àárọ̀ ọ̀run tó ń rìn títì àárọ̀ ọ̀run mẹ́gbàá lọ́wọ́ àárọ̀ ọ̀run lé àwọn èèyàn pé wọ́n nà wọ́n lẹ́gbàá ó yà mí lẹ́nu ọmọ ìpè my dad báwo ni tó bá pé mọ́tò tiẹ̀ gba àárọ̀ ọ̀run yẹn kí ló máa ṣe tí bí ó ṣe ya gbogbo yẹn lẹ́nu náà nìyẹn náà because àkọ́kọ́ kò yẹ kí mọ́tò rárọ̀ ọ̀run gbá first ẹlẹ́ẹ̀kejì ká pé mistakenly mọ́tò gbá àárọ̀ ọ̀run hospital àárọ̀ ọ̀run yẹn lọ àti àwọn kan máa náà ti máa wò pé àwọn èèyàn yìí ń tanra wọn jẹ ni ẹ sì rí i pé ẹ wàá mú àwọn òwe Yorùbá náà wá fún wa tọ́mọ náà fi mọ̀ pé Yorùbá gan ti ń ṣe égún mọ̀ pé rọ ni torí Yorùbá yìí òun náà ló sọ pé ẹni tí égún lé lọ kọ́ má bẹ̀rù torí bí ti ṣe ń rẹ ara ayé ní rẹ arọ ọ̀run wọn náà ti mọ̀ pé irọ́ gidi ni bákan náà Yorùbá tún sọ pé kéégún tó wà nú ẹ̀kú kọ́ mọ́ gbàgbé pò wọ́n padà dèèyàn torí kọ́ mọ́ bá sì wà hù sẹ́wọ̀n kéégún tó wà nú ẹ̀kú arọ ọ̀run ni nínú mẹ́ntálítì rọ wọn
yọ padà wá di èèyàn ńgbà bá bẹ́kù dànù kó sọ̀rọ̀ àṣẹ ńgbà tó wà nú ẹ̀kú àìjẹ́ bẹ́ẹ̀ tó bá lu ẹnìkan lùkulù ńgbà bá déèyàn padà yóò sì yà jẹ so ẹ rí i pé gbogbo ẹ̀ dírámà náà ní irọ́ lásán náà ní ọmọ ó ti bẹ̀rẹ̀ sí ní pé okay ajẹ́ pé nǹkan yìí báyìí ìhàwó lọ́yẹ ká kọ́ sí don't ever give it your time má sì lọ síbi tí wọ́n bá ti ní wọ́n ń ṣe dípò pé ìpọ̀ ńlọ wòran torí pọ́ tako ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam ẹ̀ ń gbin àkídà tó da sí ọmọ lọ́kàn díẹ̀ yóò jẹ́ pé àkíyèsí ẹ̀ fi ń tún ọmọ ṣe ẹ dé mọ́ṣáláṣí ẹ bá pa àwọn kan nínú mọ́ṣáláṣí yẹn so wọ́n tẹ́ aṣọ sílẹ̀ wọ́n ṣera wọn lórúka wọ́n yípo aṣọ yẹn wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ rí i pé àwọn ọmọdé gbogbo nǹkan ló máa ń pe attention wọn ẹ̀yin sì fẹ́ train rẹ̀ through attention ọmọ rí i pé àwọn kan ń ṣe àwọn kan ò ṣe àwọn kan lọ ṣe náfìlà tí wọ́n ní so kódà ọmọ tún kíyèsí pé ńgbà tí bàbá kan dẹ́ba bí tí wọ́n ti ń ṣe ọkàn pòṣé ni sáà ó sì kọjá lọ ọmọ ó pe bàbá rẹ̀ pé dáàdì kí ló ń ṣẹlẹ̀ ń bì ẹ̀yin náà sì ṣàlàyé fún wa pé eléyìí báyìí kì í ṣe ẹ̀sìn tọ́lọ́run fi rán Nabi Muhammad sallallahu alayhi wa sallam irọ́ kan ni o tẹ́nìkan tó ń pè ní Ahmadu Tijani tó mú wa but who is that Ahmadu Tijani fẹ́ẹ́ rí pé ọmọ ó béèrè èèyàn àlè àṣàlàyé ẹnìkan ni tó parọ́ báyìí bí lẹ́yìn ikú ànábì pẹ̀lú more than 1,150 years ago ànábì tún yọ sóhun ànábì wa kó lè fati ó kó wa ó tún ní káwọn máa ṣe wọ̀dífà káwọn máa tí a sọ ọ́lẹ̀ so ọmọ náà rí i pé but àwọn èèyàn yìí dàgbà kọjá gbogbo rọ́bà kò ìgbà tó ẹni tó lọ́wọ́ bá fọ́nà máa ń kọ́ kò sí bó ṣe lè mànà ẹ̀yin ń lé ọmọ jìnnà sí gbogbo aburú àìdáàmú ẹnlẹ́ ọmọ jìnnà sí gbogbo aburú gbogbo àìdáàmú torí ẹ máa jẹ́ni tó súnmọ́ ọmọ yín tẹ́ǹsì ń ṣàkíyèsí torí òun èèyàn tuntun ní láyé yìí gbogbo nǹkan tó ń rí yẹn nítẹ̀yìn bá pè ní torí ẹ̀yin lẹ́ lọ́ ọmọ yín bẹ́yìn ṣe ń fẹ́ kọ́ ọmọ yín orí ẹ̀yin lẹ́ ń rí fọ́ọ̀mù ọmọ yín tọ́ à ń lọ àwa nínú public bus so ọmọ wa rí tí ẹnìkan dé kinní kan mọ́rùn kíní yẹn ó ń dè ní ọmọ wa wo ọrùn kálukú ó rí i pé ọrùn kálukú free ọrùn eléyìí nìkan ló lóńdè bàbá rẹ̀ náà ló lè bí àbí ìyá rẹ̀ kí lè léyìí wọ́n máa mi báyìí ni tíra ni ó ń dè ní lélẹ́yìn dè mọ́rùn kí á ní sẹ́rẹ̀ irọ́ lásán náà ni ẹ̀tàn jẹ́ gidi náà ni kò ní nǹkan kan tó lè ṣe fún yẹn bí kú bá dé yóò mú lọ báà rẹ̀ bá dé yóò gbé dálẹ̀ ńbẹ́ kò ní nǹkan kan irọ́ lásán náà ni sẹ́rí ń tẹ́yìn sọ fọ́ọ̀mù bíi eré o títí tí èkú yóò máa ríǹgì lọ́pọlọ rẹ̀ ni so nítorí ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè tún tọmọ yín ṣe bẹ́ẹ̀ ṣe lè bà tọmọ yín jẹ́ ó dìpẹ́ndì lórí ìgbàgbọ́ òdodo tẹ́yìn náà ni àti kò sí ìgbàgbọ́ òdodo tí ń bẹ pẹ̀lú yín bákan náà ìwà tẹ́ bá súnmọ́ ọmọ yín dáadáa ẹ lè yíwà rẹ̀ padà sí dáadáa àmọ́ tẹ́ bá súnmọ́ ọmọ ẹ ní ṣàkíyèsí pọ́n láwọn wà pàlàpàlà kan lọ́wọ́ ẹ fọ́ ọmọ yín ẹ fún ní 200 naira kówó yẹn kó sì jẹ́ pọ́ wà ní 50 naira kẹ́ẹ̀tó kólé lọ́wọ́ láì jẹ́ pọ́ mà sí ẹ lọ foto kọ́pì 200 naira yẹn kí wàá kó sọ́mọ yín lọ pé kówó yìí lọ́wọ́ gbogbo ìgbà tí wọ́n bá bí ọ léèrè kọ́ bá ń kówó mi o ọmọ bá gbowó ẹ̀rọ àgbàgbé owó yun sẹ̀kínní kejì kẹta kẹrin karùn ọmọ mi lọ́ba mi kó 200 naira tí mo kó pamọ́ sí ọlọ́dọ̀ wa lọ́mọ bá ń para kpòrò dáàdi mo ṣe bẹ́ẹ̀ bùn mi ni bùn ọ báwo bá ń kówó lọ́wọ́ ó ṣe di mo bùn ọ gbéde yorùbá ni bá ń kówó lọ́wọ́ ó ṣe di mo bùn ọ so ẹ̀ ń tírì ní ọmọ lórí àmánà nù
èmi ti náwó torí njó ní subhanallah ayna al-islam bó ní islam wà. ya ayyuhal ladhina amanu awfu bil uqud. bákan náà inna allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. ọlọ́wọ́n bá ń pa yín láṣẹ pípé gbogbo ní tí wọ́n bá fi sọ yín ẹ dá padà fẹ́ni tó fi sọ yín gẹ́gẹ́ bó ti ṣe fún yín. so ẹ̀yin lẹ́ ń train ọmọ bá lọ kó 200 wá ṣùgbọ́n nísìn 100 naira ló mú wa 50 naira lẹ́yìn sì fún kìí sọ́wọ́ tèmi nù but I think 200 naira lẹ́ fún mi náà 200 tèmi fún ọkọ lélẹ́yìí ṣé dandan yìí tẹ́ fún mi mo gbọ́dọ̀ dá bẹ́ẹ̀ ni tí mo fún ọ lọ gbọ́dọ̀ dá padà tí Islam kọ́ wa nù. ẹ wo ti nǹkan yẹn ó fi sílẹ̀ nínú ọkàn ọmọ yín títí láéláé. ó lè jẹ́ pé òní ó ṣe fọkàn tán jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ níbi tí ó gbé lọ́jọ́ ọ̀la. nígbà tó tún kó wàzówàzó wa ẹ wá lọ wò ó sí photocopy tẹ́ ti ṣe ẹ wá rí i pé èyí tẹ́ kó fún gẹ́lẹ́ náà ni masha Allah barakallahu fik ẹ ṣàdúrà fún bí islam ṣe kọ́ wa nù bí islam ṣe fẹ́ ká máa ṣe nù pé nǹkan bá fún wa pé ká sọ ohun gangan ládàá padà níjọ́ tó ní nǹkan bá béèrè ẹrù rẹ̀ eléyìí là máa nà ẹ wàá mú anú tàn gbèsè ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ́n máa ń kó dúkìá wọn pamọ́ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi dórí ìgbà tá anabi fẹ́ kó Makka tó fẹ́ kó lọ sí Madina nǹkan tí wọ́n fi sọ́yún ó tún kó kalẹ̀ fún Ali ibn Abi Talib radiyallahu anhu ikpe kọ́ da irú kálukú padà fún kótó di kó wọn máa bọ̀ wá sí Madina ẹ̀ ń tírẹ̀nì ọmọ ẹ̀ ń tún wà rẹ̀ sí mi. ẹ̀yin sọ̀rọ̀ kan fọ́mọ yín kí ẹ sọ fún pé má jẹ́ nìkan gbọ́ ọ sọ ńgbà tẹ́ sì sọ fún ọ gbọ́dọ̀ jẹ́ nìkan kan gbọ́ ọ kó wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú mọ́mì rẹ̀ tó mọ̀ pé mọ́mì rẹ̀ lálẹ́ yìí àsáró ló fẹ́ sè tó bá sì ṣe àsáró yìí wọ́n ó dín ẹja sí i mẹ́jọ nìkan kan gbọ́ o ẹ sọ fún ọmọ báwọn ṣebí alẹ́ la sọ ẹ̀yin àti mọ́mì rẹ̀ sì ti lágírímẹ́ǹtì pé tí ó ṣe náà nù so ńgbà tó bá di ní dédé ẹ̀yin sọ̀látul asr ẹ wá pa àwọn ọmọ mi pé kí lẹ gbọ́ pé mọ́mì yín ó ṣe lónìí gbọ́ nǹkan kan gbọ́ nǹkan kan gbọ́ nǹkan kan alhamdulillah ajẹ́pọ̀ ọmọ pass sẹ́wọ̀n kọ́ mọ́mì ẹnu ọmọ ajó ni yóò ti lọ pa àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n kékeré ni tí dáàdi ti sọ fún mi kí àṣàrò ni mọ́mì máa ṣe lálẹ́ yìí so torí pé àmánà bó ṣe wà lára owó ó wà lára ọ̀rọ̀ tí wọ́n bá gbé pamọ́ sí ọlọ́dọ̀ ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé nǹkan ò ṣe gbé pamọ́ sí lọ́dọ̀ ẹ̀yin lẹ́ train ọmọ yín tẹ́ ẹ̀ bá wá train ẹ̀ fi sílẹ̀ fara àtakọ̀bà yín tọ́ níta wọn sì sábà ṣe fún náà ni kí wọ́n bà tiẹ̀ jẹ́ kákìí sára bákan náà a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn ọmọ wa lọ́nà tó fi jẹ́ pé wọ́n ò lè ṣe dáadáa láwùjọ tá à ń gbé àwùjọ tá à ń gbé ó le púpọ̀ tó o bá slack wọ́n ó jíwọ̀ gan gbé kìí ṣe ẹrù rẹ lásán ẹ train àwọn ọmọ yín torí pé ẹ níbòmíì tá à ń gbé náà ju nàìjíríà yìí lọ tẹ́ ẹ bá train ọmọ dáadáa aburú pípọ̀ lè ṣe ọmọ ẹ kọ́ ọmọ pétọ́ tá a máa ń wọ mọ́tò àmọ́ smart ni o tá a máa ń sọ̀kalẹ̀ o àmọ́ yára ni o tí ọba sanwó rí dájú pé ó sanwó because kọ̀ǹdọ́ lè lo ògbójú fún ẹ kó sọ pé ó sanwó so ẹ̀yin náà lẹ́ train ọmọ tọmọ ó fi máa gbogbo ẹlẹ́yìn
pé ó dáa ká gba àwọn èèyàn gbọ́ ṣùgbọ́n dáa jùlọ pé ká ṣọ́ra fún gbogbo èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ráyè ṣe jàǹbá inú wọn bẹ́ẹ̀ ń pò múmìnì majority tí wọn bá ráyè jàǹbá rẹ wọn jàǹbá rẹ náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí ustaz kò sí ẹni tí ustaz kò sí ọmọ kí ó kò sí kíní kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ni wọ́n láwọn àwùjọ tí wọ́n ti bẹ̀rù Ọlọ́run therefore ẹ train ọmọ yín dáadáa nítorí kí tẹ́ ẹ bá train ẹ dáadáa ntí ó padà ṣẹlẹ̀ yóò jẹ́ nǹkan bànújẹ́ fẹ́yìn náà so àwùjọ tá à ń gbé a gbọ́dọ̀ train ọmọ bí ó sì lè gbé bẹ́ẹ̀ kìí ṣe pé àwùjọ ti Nàìjíríà lásán kódà kó ṣe pé ibi tí wọ́n ti ń ṣẹ̀sì ibi tí wọ́n ti ń tẹ̀lé ta Nabi sallallahu alayhi wa sallam dáadáa ni ẹ tún train ọmọ tí ó fi lè gbé àwùjọ torí òun àlejò ní nínú àwùjọ yìí ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ bí ó ti ṣe lè gbé bẹ́ẹ̀ torí ẹ train ọmọ wípé tọ́ gba owó yìí mo fẹ́ kó lọ rògì wá ní ilé karùn-ún sí wa ẹnìkan gbọ́dọ̀ pé kó mú ti ń bẹ lọ́wọ́ rẹ wá kó fún o ó sì gbọ́dọ̀ mówó lọ́wọ́ tẹ́tẹ́rẹ́ o àpò rẹ ni kó fi sí o tọrọ ọmọ tẹ́ ẹ̀jẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ọgọ tani ọmọ bá sáyé tiẹ̀ lọ́la ẹ tírẹ́nì rẹ lọ rògì wá ó lè ṣẹlẹ̀ ńjọ́ kẹ́kẹ́ kọ́ gbálétí kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ so ẹ̀ ń tírẹ́nì rẹ bọ̀ náà nù ẹ rí i pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún líláyé irú rẹ̀ tún ní ṣẹlẹ̀ ma so bákan náà ẹ̀kọ́ máa ń mọ́ náà ti ṣe lè jẹ́ pé ó lè wà responsible láti ro bí báyìí ṣé ká pé mọ̀wé ìbàfọ̀ so ọmọ ti tó bí ọmọ 15 years kí ni òní lè lọ sí yọ lọ mọ̀nà ó sì gbọ́dọ̀ smart ó gbọ́dọ̀ smart kó tó débi tó ń lọ wá tó máa sọ pé tíbi báyìí wá o ti bus stop báyìí wá o èsì tó wá wọ mọ́tò tó dẹnulẹ̀ tó sùn lọ tó gbé ọkọ̀ jábí tó ń lọ so bẹ́ẹ̀ yóò ṣe máa train ọmọ díẹ̀díẹ̀ tọmọ ó fi di pé alhamdulillah ẹ máa bí ọmọ yín léèrè ń gbogbo gbà nípa báwo ni ṣe dáadáa ni ṣé ò sí yọnu ẹ sì máa kíyèsí kí ló dé mo rí kójú rẹ funfun nígbà tó wẹ̀ tán lónìí ò para ni kí ló dé mo rí kójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ talẹ́ni tó ṣe àìdásí ọ ẹ máa bí ọmọ léèrè bẹ́ẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò bá rẹ́ni bí léèrè pọ̀lọpọ̀ aburú ní ọmọ sí o tó ṣe wípé yọ dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ ọmọbẹ nínú àwọn ọmọ tó wá pé tó bá ń ṣàárẹ̀ kò ní sọ fẹ́ anybody mọ́mí rẹ̀ ní ọmọ bá gẹ́ẹ̀sì bó ṣe é ṣe kọjá pé ní ti ń ṣe ni ọmọ bá àwọn ọgbọ́n o látutù lélẹ́yìn kọ́lọ́ mọ́sá àwọn ọmọ wa látutù ọmọ gbọ́dọ̀ gbọ́n kó lè sọ ti máa ń sùn bákan náà ẹ máa bí léèrè ẹ̀kọ́ tó ń kọ́ nílé ìwé ẹ̀kọ́ tó ń kọ́ nílé kí o ṣe ń yọ òun ọ̀dọ̀ àkọ́bùrú wá ṣàlàyé fún mi kìí ṣe pé owó tẹ̀ ń ná lórí skul lórí ilé kí ó lọ́yẹ̀ kọ́ máa ta yín lára tí ó wàá máa mú yín béèrè rárá nítorí kọ́ máa ta yín lára ni pé ọmọ mi ti ń dàgbà lọ bí ṣe ń dàgbà lọ yìí báyìí ó yẹ kó dáa kó sì fẹ́ dáa ju gbogbo ọmọ tí ń bẹ láwùjọ lọ. gọ́sẹ́ mi bá ní ambition bẹ́ẹ̀ tí wọ́n náà bá ní bẹ́ẹ̀ tẹ́lómi náà bá ní bẹ́ẹ̀ ní tí yóò padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú onípẹ́ ọmọ gbogbo ọ̀dà. because tó bá ń pẹ́ owó là ń bá ń wò èló lẹ fẹ́ nága tẹ́fìlẹ̀ train ọmọ. àwọn ilé ẹ̀kọ́ náà gàtọ́ bá ń pẹ́ owó ni wọ́n fẹ́ wò sówó owó ràn kankan ni kò ràn kankan torí pé wọ́n fọwọ́ kàn gbà wọ́n fọwọ́ kàn náà ni. so ṣùgbọ́n tẹ́yìn ọmọ wò ni pé ọmọ tèmi lélẹ́yìí ntó wù mí jù oní pé tí ò bá jẹ́ pọ̀ ńlọ dáa jù láwùjọ tá à ń gbé kó sì bẹ́nu ẹni tó dáa jù. so eléyìí ọmọ púṣì
láti máa pé ọmọ tó bá sì ti máa pé from time to time bàbá òun màmá òun gbàtí ìbá ti sèmi gangan mọ̀ ń kọ́ tó bá kémi gangan mọ̀ bá ń kọ́ máa mi nídìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn torí pé ibi tí mò ń ti ń kọ́ náà màá ti máa mà bóun ló ṣe ń cope àmẹ́lòmíì ní bá mi kọ́ so mo gbọ́dọ̀ lásìkò gbàtẹ́mi ò ti lásìkò láti dákọ́ mo gbọ́dọ̀ lásìkò láti máa pe ọmọ ìjókòó wípé wọ́n ọmọ mi kí ni tó gbọ́ yín nù nǹkan yìí ọmọ ọmọ ṣàlàyé kódà sẹ́ẹ̀rí tọ́lọ̀ ń bá ràn yàn lọ́wọ́ ọmọ ṣàlàyé débi pé ẹ ní mọ̀gbà tí ẹnu yín ti ń dúpẹ́ fọlọ̀ alhamdulillah alhamdulillah nítorí pé ọmọ ti ṣàṣeyege torí ẹ a gbọ́dọ̀ dákẹ́ ẹ jẹ́ kó ọmọ yín kó máa fi yé yín tí wọ́n ń kọ́ bó ok mo fọmọ síbi tí ó ti ha alukurani níbo ló ti ha dé mo ti ha dé bí báyìí súra báyìí ti súra báyìí ti súra báyìí ó ti ha ọlọ́run ti ha khalas jókòó ẹ̀yin gbá alukurani lọ ẹ kábì kan fún má kánṣu ń sì ń kánṣu ń kánṣu ń kánṣu ibi tó bá ti dàbí ìgbà tó gbàgbé ẹran létí ẹ rí i pé tí level ìhà tí ọmọ yín ha alukurani ṣáájú kẹ́ tó pé jókòó yùn tó bá jẹ́ pé 75% ẹni ìhà tó ha yóò di 80% látàrí ìbéèrè tẹ́bí o torí ọmọ wò pé a jẹ́ pé kò sáǹfààní fún tí mo ti há tí n bá lè rí mú wá nígbà tán bí mi léèrè rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni ọba ti lọ wá jújú bí wọ́n ṣe wà lọ àmọ́ nígbà tá àlákìyèsí ìdínú táwọn ọmọ òfin tí lọ wá jújú bí wọ́n ṣe wà lọ torí ẹ̀ àkíyèsí wa kìí ṣe pé orí nǹkan ẹyọ kan ní ọmọ yọ kárí gbogbo nǹkan ìwà ọmọ wa ní tí máa ń ṣe ọmọ wa ẹ̀kọ́ ọmọ wa àti ní tí ọmọ wa bá ń ṣe gbogbo ẹ̀ ní ọ̀kárí ṣùgbọ́n ká kíyèsí o àkíyèsí tá a ní ká ní lórí ọmọ kó má di ìtọpinpin o nítorí pé tó bá di ìtọpinpin àṣìṣe ńlá ni o ọ̀pọ̀lọpọ̀ òbí ló wà tó kí wọ́n máa tọpinpin ọmọ wọn ìgbà tí ọmọ wọlé wọ́n ní kó yanu wọ́n wá gbé imú síbi ẹnu rẹ̀ wọ́n gbóòórùn ṣèṣe wà ló jẹ́ ẹran jẹ sẹ́yìn ké díẹ̀díẹ̀ nù tí ẹ̀ bá ti ní ìgbàgbọ́ sí ọmọ yín ọmọ yàyàkuyà ẹ má máa rò àìdá sọmọ yín ẹ má ṣàkíyèsí wọn àmọ́ kò gbọ́dọ̀ bí ìtọpinpin ẹlòmíì tọmọ ọba ti sínlé báyìí wọ́n wọ yàrá ọmọ ni wọ́n máa tú gbogbo ẹrù rẹ̀ wọ́n máa tú gbogbo ẹrù rẹ̀ bóyá òun ló jíwó tá à ń wá bóyá òun ló ṣe kíní tá sẹ́yìn mọ̀ kí oníkálukú máa ma bó ń ṣe fi yàrá òun lẹ̀ àwọn ọmọ yẹn lè kéré gbàtọ́ ọmọ bá padà dé lọ́ba bá pẹ́ ti da gbogbo yàrá rú mọ́mì ta ló wọnú yàrá yìí wọ yàrá o yàrá mi ni èmi àwọn mẹ́ńtọ́ wọ bẹ́ẹ̀ o sẹ́yìn mọ̀ kí ẹ ti parọ́ nù so torí ẹ ẹnìkan ti wọ bí mi ń bá gbogbo àwọn ẹrù mi má in order kí ló ṣẹlẹ̀ mọ́mí ọba pé ó lè dáhùn èkúté báwo èkúté ló á da gbogbo ẹrù rú báyìí kò sí náà ni ọmọ padà mà tọmọ bá sì ti mà ìpè ń tọpinpin òun kò sí tàbí ṣùgbọ́n kò ní gbà yín gbọ́ ma ẹ rí i pé àwa náà la máa ń fa nǹkan míì àmọ́ àní mà ọmọ náà ò ní bìlíìfù ẹ̀yin náà mà torí délé gbogbo ń tẹ́yìn náà bá wá ń ṣe sí yọmọ fura yọmọ òkú ẹ̀sìn sí à so náà ò lè gbà yín gbọ́ mọ́ torí ẹ̀ nígbà míì tóbi bá ti bọ́rọ̀ rẹ̀ débẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ ọmọ gbé pamọ́ sí wọn àwọn náà ò ní ma ìṣesí ọmọ wọn mọ́ gbogbo ń tó bá fẹ́ ṣe ara àta ni ọmọ sọ fún àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ eléyìí tako ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bíi tí ṣe máa bá àwọn ọmọ rẹ̀ lò àtàwọn sàhábà rẹ̀ anabi tọpinpin ẹ jẹ́ káwa náà ká dìvẹ́lọ́pù ìgbàgbọ́ sí àwọn ọmọ wa ẹ jẹ́ àgbàgbọ́ pé bọ́mọ wa ń tọ́ sọ bó ṣe sọ náà lórí títí tá a fi rí ń tọ́ takò ẹ máa dá àwọn ọmọ wò lọ́nà tẹ́ fi mà nísìn ẹ kówó kábì kan tọwọ́ ọmọ ti lè débẹ̀
ẹ kó kalẹ̀ ní chẹ́ńjì bíi 5 naira kọ́ pọ̀ ńbẹ̀ ẹ sì ti kà á ẹ wá dàrú lọ́nà tí ẹni tí máa ń rí onímọ̀ pé kà á bẹ̀ ẹ kó síbi táwọn ọmọ yín tọwọ́ wọn ti lè tó bẹ́ẹ̀ wọ́n sì ti mọ píríncípù yín ni pé ntẹ́ ẹ bá fún wọn gbọ́dọ̀ mú so ẹ̀yin wọn padà wá sídìí owó ẹ̀ kà wò jọ́ kínní kejì kẹta kẹrin karùn-ún masha allah ẹ̀yin ọmọ mi ẹ rówó tí mo kó síbẹ̀ ni àárìmọ̀nà ẹ nídìí owó ni a nídìí àmọ́sẹ̀ fún wa ni so ọmọ tí ń ṣàṣeyege nù so tó bá dín iye báyìí lówó tí mo kó síbí o ó sì ti dín nǹkan báyìí ṣé kò ṣèèṣì bọ́ sọ́wọ́ ẹnìkan nínú yín kì í ṣe pé ṣé ẹnìkan nínú yín kọ́ ló jì torí jí ẹ ti introduce olè wọlé yín nù ṣé kò ṣèèṣì bọ́ sọ́wọ́ ẹnìkan nínú yín torí pé njọ́ tó mọ́ kọ́kọ́ mú nǹkan tí ọ̀tọ́ sí kò ní fẹ́ lọ sídìí rẹ̀ tààrà yóò máa ṣe kí n mú àbí kí n mú kọ́ mọ̀ jẹ́ kí wọ́n ti kà á bẹ̀ ṣé kí n mú àbí kí n mú dáàdi mi ò lè mọ iye owó tó wà níbí ó ti pọ̀ jù wọ́n ti dàrú ó ti wà ń dídàrú tó yóò máa rò bẹ́ẹ̀ ọ̀dà jẹ́ mú kan gbàtó mú kan ẹ wá kó àwọn ọmọ jọ ṣé kò ṣèṣì bọ́ sọ́wọ́ ẹnìkan nu yín kálukú ní kò bọ́ sọ́wọ́ òun ṣé ẹ sì ṣèṣì rí ẹnìkan tó bọ́ sọ́wọ́ rẹ̀ wọ́n láwọn ò ṣèṣì rí àjẹpẹ́tọ̀ kọ́lọ́ máa fi sọ ẹ̀ sọ wa àjẹ́ pé owó fífi lẹ́nu lé wa ní ìsìn fa kéèsì ìgbà tó owó ti ń di pé múra rẹ̀ ẹ má kókó o ẹ tún fi lẹ̀ ẹ tún jẹ́ kó tún tóbi ijọ́ mélòó ẹ tún tún kà ẹ má dáhùn ọmọ pé ń kà ẹ ti tilẹ̀kùn bẹ̀ ńgbà tẹ́ bá kà ẹ tún dàrú owó òdì má sẹ́wọ̀n pé àwọn ọmọ ti ń gbẹ́kọ̀ọ́ nù 5 naira péré wọ́n mú àmọ́ ńgbà tí ẹ tírìtì ẹ bẹ́ẹ̀ ṣe tírìtì ẹ kò sẹ́ni tí wọ́n fẹ́ ká pé òun ni wọ́n ká má díẹ̀ sọ ẹ tún filẹ̀ ẹ fi wá sí lọ́nà tó ẹ pé owó yẹn yóò máa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbogbo gbani kọ́ wá di nǹkan táwọn máa ń bẹ̀rù láti mú sọ ẹ sì tírìnì wọn lórí pé tẹ́ ẹ bá fẹ́ nǹkan kan ẹ máa bí mi o gbogbo ní tẹ́ máa fẹ́ tí mo bá ní màá fún yín so ẹ ti tún ọmọ ṣe débì kan so kí wá ṣe pé àrí 5 naira máa ọya ti géètì ilé mọ́mínú ńgbà tó ti géètì ilé àwọn ọmọ sì ti lọ skul ọya ẹ máa gbàpò tiwọn jáde lọ́kọ̀ọ̀kan ká máa tù lágbájá ló lè ẹ̀yin náà lẹ́ẹ̀bọ̀ ọmọ jẹ́ tìyín kàn ní pé káàtì ẹ̀pẹ́ tú àpò tiwọn bẹ́ẹ̀ ẹ wá ba nínú àpàtì ẹnìkan ẹ má dẹrù rẹ̀ rú ẹ tún fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣe bá so ńgbà tí ẹ bá wá kó àwọn ọmọ yín jọ ẹ wàá fi hàn pé ṣé owó tá à ń wá kò sì ṣèṣì wà nínú àpótí ẹrù ẹnìkan nù yín ṣèṣì wà ń bẹ̀ báwo mò ń béèrè ni o so ẹ rí i pé without any effort lọ títí ọmọ tó mu yọ padà ó lè wá bá yín lẹ́yìn pé dáàdi èmi mo mu so ká train àwọn ọmọ wa lórí kí wọ́n máa sòótọ́ ká má train wọn lórí wípé à ń tọpinpin wọn torí gbogbo ọmọ tó bá ti mọ̀ pé wọ́n ń tọpinpin òun kò ní ní bìlíìfù nínú yín ma yóò máa fẹ́ sá fún yín torí pé ẹ̀yin náà gbàgbọ́ bó ló ń ṣe fẹ́ gbà yín gbọ́ ẹ má fúnlẹ̀ má àwọn ọmọ yín o ẹ má fúnlẹ̀ má àwọn ọmọ yín ẹ má jẹ́ ọjọ́ pé nítorí pé ẹ fẹ́ tírèènì wọn látàrí àkíyèsí gbogbo bíkíbi tó ọmọ bá ń lọ wọn máa jọ rí yín papọ̀ ni ẹ wá jọ máa lọ 5 and 6 pé kíni ẹ fọmọlẹ kó náà ní freedom rẹ àwọn màmá mi nísìnyí wàá pa àwọn ọmọ wọn bìnrin lórúkọ pàǹgbẹ́sìn yìí àwọn fẹ́ tún ọmọ ṣe ni but negative ó máa ń ṣẹlẹ̀ màmá mi sọ pé gbogbo èèyàn ti mọ ohun pẹ̀lú ọmọ yìí bí ọ̀rẹ́ làwọn jọ rí kò lè dá jáde ńjọ́ kan àfi káwọn ọjọ́ jáde ok ó túmọ̀ sí pé ẹ̀ ń bẹ̀rù kọ́ ọmọ yàyàkuyà ẹ̀ ń bẹ̀rù kọ́ ọmọ ṣèṣekúṣe wọ́n á fọ́mọ freedom kankan kò lẹ́nì kankan tí ń bá ṣe jù ẹ̀yin lọ ok ṣé ọmọ wa lè jẹ́ pàwọ́ pẹ̀lú rẹ̀ nìkan náà lájọ ọmọ wa kó sì gbọ̀n kò lè gbọ́ngbọ́n tó tó
tó ó sá nìyí ọgbọ́n táwa náà gbọ́n àmọ́ látàrí pé à ń bá yẹn ṣe eléyìí ń bá wa ṣe àwa náà ń bẹ eléyìí ṣe ọgbọ́n máa lékún àgọ́ máa dínkù torí ẹ má jẹ́ ẹni tó yẹ pé yọ máa di ọmọ tó ti dàgbà ẹ máa dì ká ẹ níjẹ́ kọ́ ọmọ náà ò lè dá sí i máa padà hàn tọmọ bá padà wá délé ẹ̀kọ́ ńlá wípé ọmọ yìí ọ̀gbọ́n tó kọ̀gbọ́n tó kò sí sẹ́ni tí ò ní lè yàn jẹ nítorí pé ẹ̀ tírèènì rẹ̀ lọ́nà tí ó fi gbọ́n lẹ́yìn ìjẹba àwọn irú wọn tí wọ́n bá wá lajú aláòdì ni wọ́n wà là torí láti pèlè ẹ̀ fún wọn láàyè rẹ̀ torí ẹ̀ ọmọ tó bá ti dàgbà àwọn máa ń fẹ́ kó jẹ́ pé ẹ gbà wọ́n gbọ́ wọ́n sì máa fẹ́ kó jẹ́ pé ẹ gbà pa wọn bẹ́ẹ̀nu ẹni tẹ́ lè rely upon ọmọ ìfẹ́ kó jẹ́ pé bẹ́yìn náà ṣe ń dàgbà tó ń dàgbà ẹ̀ ń wò ẹ̀ tí ì ka òun kún tó ọmọ máa fẹ́ kó jẹ́ pé òbí òun ka òun kún pé òun tó múlé lọ òun tó láti represent yín nù nǹkan tẹ́ ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo àná làṣàjẹ́ èèyàn nísìnyí bẹ́ẹ̀ ṣe ń dàgbà lọ gbogbo nǹkan tí dáàdì yín ṣe láti gbà tẹ́ ti wà ń kékeré dáàdì yín náà ní tún ṣe dì sí dáàdì yín ló ń drive rẹ̀ dáàdì yín òun ló ń mójútó lè tajà rẹ̀ dáàdì yín ní ó tún lọ sí farm dáàdì yín ní ó tún mọ́kọ́ ẹ̀yin wá ń wòran ṣé I feel fine dáàdì báwo ẹ mú kí wá ẹ jókòó mi tó bá wù yín bí wájú ni bẹ́yìn ni ẹ rí i pé inú yín ó dùn pé èmi mọ̀ ń wá bàbá mi nínú tí ọmọ èèyàn máa ń fẹ́ nù pé tí mo bá ti tó ṣe nǹkan ẹ má fi ìyà rẹ̀ jẹ mí ẹ jẹ́ ń ṣe. bákan náà dáàdi yín ẹ mọ̀ pé 7:30 wọ́n á ti lọ sí ṣọ́ọ̀pù wọn 7:15 ẹ ti lọ mú kí ṣọ́ọ̀pù ẹ sì sọ fún mami yín kí dáàdi yín ọmọ máa wá ká pé ẹ ti lọ ṣọ́ọ̀pù ẹ sì dé ṣọ́ọ̀pù gbogbo ń tẹ̀ ta ó kéré ní ọ̀pọ̀ ní ẹ̀ ń kọ invoice ẹ̀ ń sàmì sí iye tá a pa tí dáàdi yín bá dé tán bá pé gbogbo nǹkan ló wà in order bàbá yín ó dúpẹ́ fọlọ́ ẹ gba fáàmù lọ ẹ mọ́kọ́ ẹ̀ ń tún gbogbo nǹkan ṣe tí dáàdi yín bá dé àdúrà àwọn òsè inú wọn ó dùn púpọ̀ torí ẹ̀ ká kíyèsí o àwọn bàbá mi ti wà very strict bẹ́ẹ̀ làwọn màmá mi wọ́n máa sọ pé àwọn ò lè fọmọ lẹ̀ kí lọ́ọ́ máa ń ṣe ń tiẹ̀ orí kọ̀ máa ń ṣe náà ni bẹ́ẹ̀ bá wa kú sígbà náà ni ọ́ máa ṣe báàbá sì bà nǹkan jẹ́ àyè tún ṣe tó bá bà nǹkan jẹ́ lónìí òun náà ni ó tún ṣe lọ́la nígbà tẹ́ bá wa sọ pé kò lè dá nǹkan kan ṣe kò lè dá nǹkan kan ṣe kí á nìtumọ̀ bíbí tẹ́ bí gan kí nìtumọ̀ bíbí tẹ́ bí ṣé wàhálà ló ń jẹ́ nu fámìlì yìí kálá ẹ fi yá àwọn ọmọ yín pé gbogbo tí mo ń ṣe ẹ̀yin náà lè ṣe dájú bẹ́ẹ̀ lọ ìwọ ni kó lọ ṣe nǹkan báyìí ìwọ ni kó ṣe nǹkan báyìí ìwọ ni kó ṣe nǹkan báyìí ẹ̀yin náà ó sì dúpẹ́ fọlọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn torí ẹ̀ ó pàtàkì àwọn màmá mi náà wà tó pọ̀ máa ti ń kíyèsí báwo ni mami ò máa ń ṣe bẹ̀ báwo ni wọ́n máa ń roka báwo ni wọ́n máa ń ṣe rice báwo ni wọ́n máa ń ṣẹ̀wà òun náà ti ń kíyèsí torí pé orí pọ́bìnrin lòun gbogbo nǹkan yìí ló ń gbọ́dọ̀ mọ̀ so ọmọ mami rẹ pẹ́ kó tó dé ó ti lọ sáré gbé kókò kaná òun náà ṣe bẹ́ẹ̀ mashallah ó tún ti gbé tọ́ka kaná ń bẹ lórí pé ń ro kàlọ́ ni mami wọlé pé kí ni ó sì bá ń pa gbogbo èlùbọ́ jẹ́ ẹ dákun kọ́ bá dí kókó kọ́ bá lẹ́ mọ́ bá sì jẹ tò nínú á tún máa dunnú jẹ ni nítorí pé ọmọ ti ń gbẹ́kọ̀ọ́ nù ọbẹ̀ yẹn ọba àmọ́ dùn kò bá ṣèèṣì fi ṣúgà sọ́bẹ̀ bá ṣe jẹ́ tinú ó dùn nítorí pé ẹ̀ ń tírèènì rẹ̀ náà nù ẹ̀yìn jò ní ọmọ sítẹ̀yìn bá kú ní ọmọ ni ó túmọ̀ sí pé tọ́lọ̀ bá ń fún yẹn sinmi yẹn máa ń lò ní irú àwọn ọmọ yín yẹn ẹ ti sọ fún wa tí wọ́n bá tiẹ̀ lọ́pọ̀ yóò ti ní timetable gbogbo ọjọ́ Monday ìwọ lọ́ọ́ máa ṣe oúnjẹ o monitoring lèmi àwọn máa ṣe fún ọ ìwọ tó bá di Tuesday ìwọ ni o tó bá di Wednesday ìwọ ni o tó bá di Thursday ìwọ ni o Fridays nìkan lèmi àwọn máa dáná so ẹ wo sẹ́rù àwọn ọmọ yìí ni ọ wà lọ ilé ọkọ
tí ọkọ kan mọ̀ wá ṣe petition lọ́la pé kò lè róka láyé kó má di kókó sẹ́mọ̀kẹ́yìn náà lè sọ pé wà rọ́ mi pa so torí ẹ̀ kọ́dà a máa da ṣúgà sọ́bẹ̀ ń gbà mí wà rọ́ mi pa torí pé ẹ ti train ọmọ yín ó sì ti gbẹ́kọ̀ so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ìsinmi lọ́lọ́wọ́n bá fún yín tọ́lọ́run bá sì fún yẹn ìsinmi yẹn gbọ́dọ̀ lò dáadáa. anilékéwú à ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ a ti kọ́ àwọn ọmọ tiwa náà débì kan wọn náà bọ́ ọbẹ̀ máa kọ́ wọn kí n máa rí máa ṣàlàyé kí n máa gbọ́ torí pé sẹ́ńgbà tá a bá kú lọ́mọ náà ó tó di pọ́ màá sí. bákan náà ìmáàmù ni wá akọ́ mọ́sálásí kalẹ̀ a sì ti láwọn ọmọ wa tán hàl kúránì ọ̀ya bọ́ wájú kọ́ máa ṣe ìmáàmù àwòtò lẹ́yìn ẹ̀ so ẹ̀ ń ti train àwọn ọmọ nù ọmọ máa fẹ́ pé tóun bá ti tó nǹkan ṣe ẹ jẹ́ kó òun ṣe tẹ́ ẹ̀ bá wá jẹ́ ó ṣe ẹ̀yin náà lẹ́ padà sunkún torí ẹ̀ ẹ jẹ́ ká fi àwọn ọmọ wa sí ààyè táwọn náà ti wà responsible ẹni tó ń ṣe welder ọmọ ń tẹ̀lé lọ sí